alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run ọba alhamdulillah alladhi shara'a sadrak ọba tó jẹ́ pé ó lọ fọ gbogbo ọkàn mọ́ gbogbo ọkàn tó bára rẹ̀ mímọ́ Ọlọ́run ọba ló fọ̀ mọ́ wa dalla ala ma yanfa'uk ọkàn tó bá wá mọ́ ní máa mọ̀nà lọ síbi nǹkan tí ó ṣe láǹfààní láyé àti lọ́jọ́ gbèdé alkiyama wà ìdá sakarita bàbá wa ń dúpẹ́ fọ́lọ́run ọba náà fa inna shakura yazidu nínú òṣèṣì Ọlọ́run ni pé gbogbo ẹni tí bá ń dúpẹ́ Ọlọ́run máa lékún lọ́lá wa yukrimuk gbogbo ẹni tí bá ń dúpẹ́ Ọlọ́run bá máa pọ́n wọn lé wa ashhadu an la ilaha illallah mo jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ ká jọ́sìn fún àyàfi Allah lóun nìkan ṣoṣo la sharika lahu láì kò bá wá orogún ọba wo ni al-Basir ọba tó rí ju gbogbo ẹni tí ń fi ń rí lọ as-Sami'u ọba tí ń gbọ́ tó jẹ́ pé gbígbọ́ tiẹ̀ kò láfiwé yaraka ìrìnrìnmi àti yín o níbi gbogbo ibi tá a bá wà wa yasma'uk ó sì ń gbọ́ gbogbo nǹkan tá a sọ jáde àti tá a sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ wa ashhadu anna sayyidana wa nabiyyana muhammadan abduhu wa rasuluhu mo sì jẹ́rìí pé dájú aṣíwájú wa nabi wa muhammad ẹrú Ọlọ́run ọba ni òjíṣẹ́ Ọlọ́run ọba sì tó ní í ṣe wa iza qadaita bi adiyyi tẹ́ni yòówù tó bá mọ̀nà pẹ̀lú ojú ọ̀nà tánàbí gbé kalẹ̀ tó tẹ̀lé ojú ọ̀nà tánàbí mú wá fún wa fa innal azima yarfa'u dájú Ọlọ́run ọba tó ga òní ọmọ gbé gbogbo wọn ga nípò àtèmi àti yín Ọlọ́run kó fi wá sínú wọn wa yahfazuka kò sì nílò kọ́páyà nǹkan kan mọ́ bí n bá jókòó ń bì wọ́n da nǹkan sórí àga fún mi ni ó ti kúrò lọ́rọ̀ rẹ̀ torí pọ́lọ̀ ọba ní ọmọ sọ kódà bí wẹ̀ wáyé ọ̀tọ̀ lẹni tí ó jókòó ń bẹ̀ lọ́lọ́ ọba fi ń sọ fún wa pé wà idh yamkuru bika alladhina kafaru liyusbituka aw yaqtuluka aw yukhrijuka wa yamkuruna wa yamkuru Allahu wallahu khairul makirin Ọlọ́run kó lò fún ẹnì kọ̀ọ̀kan wa náà ó jòdì sọ fún wa ìkí Ọlọ́run kó lọ bá nàbì náà àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni rere tí wọ́n tójú ọ̀nà ànábì àti gbogbo àwa táàtù máa tójú ọ̀nà náà títí dọjọ́ ẹ̀san wà ìzáàsà láktàṣẹ̀ bí ìlàhùn ẹni yòówù tó bá tẹ̀lé ojú ọ̀nà ànábì tó tún wá fi tẹ̀lé táwọn ẹni rere tó ráwọn ẹni rere wọ́n fi tiwọn tẹ̀lé tànábì ni tó bá tẹ̀lé ojú ọ̀nà náà fa innal qawiyya yanzuruka máwùlẹ̀ wà gbára kankan káàkiri ma ọba tó jẹ́ kóun gangan ni òpó agbára ọba tó jẹ́ kóun gangan ló ní ìjánu agbára yóò sì ràn ọ́ lọ́wọ́ yóò sọ ọ́ dà lágbára wala yahzuluka ó dàgbé yẹn bá dẹnu ẹ̀gbọ́n lẹ̀ pé ọmọ yẹ̀yẹ́ wàláhì kàkàkọ́ yẹ̀yẹ́ ó tún máa rápọ̀nlé ni amma abad lẹ́yìn eléyìí ẹ̀yẹ rúsí Ọlọ́run ọba èyí tí ó máa jákọ̀ọ́lé ìbára ẹni sọ̀rọ̀ wa tòní òun náà ni pé ahris ala ma yanfa'uka wasta'inu billahi wala ta'jiz wọ́n jẹ́ aṣojú kòkòrò lórí nǹkan tó jẹ́ pé yóò ṣe wá láǹfààní láyé ń bí àti lọ́jọ́ gbèdà kìyàmà bá a bá wá fẹ́ ṣe èèyàn kì í mọ ẹ̀yà ọ̀sán ju ọ̀sán lọ béèyàn bá fẹ́ rán aṣọ gidi ọ̀dọ̀ àwọn onítélọ̀ ní ògbé lọ béèyàn bá fẹ́ tẹ̀lé tọlọ́hun ní ti pàápàá àyàfi kó béèrè kí lọ́lọ́hun wí kí lànàbí wí wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba mọ́ sì kóró jù láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba fàyà ibadallah ẹ̀yin ẹrú sí Ọlọ́run ọba uzikum wa nafsi bitaqwallah mo ń sọ àsọtẹ́lẹ̀ fún yín àti fún ẹ̀mí ara mi pé ẹ jẹ́ apáyọ̀ Ọlọ́run ọba fàíyà sáàdùlì mùmìnín torí tán bá béèrè pé kí lè ṣe ń pa rẹ tí o bá jẹ́ mùmìní òun náà ni ìpáyọ̀ Ọlọ́run ọba ilé ṣe ń pa àwọn mùmìní báwa náà bá fẹ́ wà nínú onígbàgbọ́ òdodo àyàfi káwa náà páyọ̀ Ọlọ́run ọba wàhùn dẹ́tù sọ̀bìrì ìpáyọ̀ Ọlọ́run ọba yìí sì ni òun náà sì lágbára lé àgbọ́kànlé gbogbo onísùúrù láyé
torí ìnísùúrù wọn yẹn wọ́n páyọ̀ ọlọ́run ọba ni òfin ní jẹ́ wọ́n lè débi àrámù láti lọ jẹ́ torí wọ́n gbọ́rọ̀ ọlọ́run ọba yé pé màǹtàràkà ṣé ìyá fil àrámì ẹni yòówù tó bá fi nǹkan lẹ̀ torí pé àrámù lélẹ́yìí náà láláwo fil halal ọlọ́run bó sì lànà èyí tó já láàlì fún tí ó jẹ tọkàn rẹ̀ ó sì balẹ̀ láyé àti lọ́jọ́ gbèdé àkìyàmà pẹ̀lú páyọ̀ ọlọ́run ọba yìí wábi an-najatu yawma yaqumu an-nasu li rabbil alamin ọjọ́ tó jẹ́ pé àtèmi àti yín àtolówó àtọba àtàpàṣẹ táàmù gbọ̀n níwájú ọlọ́run ọba kò sẹ́ni náà tí ò ní gbọ̀n gbogbo àwọn tó ń kọ́kọ́ tẹ̀lé láyé wáò gbogbo wọn náà wọ́n dọ̀dẹ̀ gbogbo adájọ́ ayé gbogbo wọn ó dùn wájú ọlọ́run rojọ́ tí gbogbo wọn mọ̀ gbẹ̀pẹ̀pẹ̀pẹ̀ kí ni ó mú wa là lọ́jọ́ náà òun náà nípayọ̀ ọlọ́run ọba ibadallah ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run ọba an-najatu fil ayati matlubu kulla insan ẹ̀rí ọ̀la láyé táwọn yìí níbi ìsẹ̀mí etí gbogbo ẹ̀dá máa ń wá ní o was-sa'adatu maqsudu gbogbo ẹ̀dá pátápátá sì ní bẹ́ẹ̀ bá bí wọ́n léèrè pé ta ló fẹ́ soríire gbogbo wa náà ládàáhùn làwọn bàbá wa lẹ̀ Yorùbá wọn máa ń dá wákà kan pé òkú sẹ́ni tó wù kó sorí ibú bí ò bá jẹ́ ṣètánì aláyànlé àtẹ̀mí àtìyàn àtàwọn ọmọ wa mọ́jà ṣètánì ò lágbára lórí wa o wà mọ́rọ́dù gbogbo ẹ̀dá pátápátá sì ní bẹ́ẹ̀ bá wọnú jìgbọ́n ọkàn wọn ìtí wọ́n máa bẹ́ẹ̀ náà ni pé ànímọ̀ fẹ́ soríire láyé ni wá ilé yìí máa tẹ́sà àtóríire àti ká jèrè láyé yìí ó ń tọ́mọ̀ ẹ̀dá nítorí ẹ̀ pọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ni kódà nítorí ẹ̀ nìyá fi ń jí jáde láì kásù bá ń gbà mí ni bàbá mi náà fi jí jáde láì ní kírun fọ́lọ́run ọba torí pé mo sáfẹ́ dà wà má gbogbo ń tá a bá dà láyé ẹja mú tọ́lọ́run ọba máa torí gbogbo ń tá a bá dà láyé á padà dálẹ̀ ńjọ́ kan náà ni afẹ́ o akọ̀ wàtàmínú qulub kẹ́sì soríire yìí gbogbo ọkàn ní máa ń fà síbi pé mo fẹ́ soríire wàkọ̀dì rọ́sàmà lánàá nàbí sallallahu alaihi wasallam ẹ má wàá já dára wa láàmú ànábì wa Muhammad wọ́n ti làálẹ̀ fún wa wọ́n sì ti gé fún wa ẹni tó bá fẹ́ soríire nǹkan mẹ́ta yìí ni kò lọ gbá mọ́ torí pé ànábì jó yé wa pé thulathiyatun najaa wa shahada nǹkan mẹ́ta tá a fẹ́ kà yìí o á rí oore ń bẹ̀ fi dúnìyà láyé wàlà àkhírà àti lọ́jọ́ gbèdé alkiyama bí àdísì ń gasir níbi àdísì tó jẹ́ pé azizil fawaidi tó jẹ́ pé àǹfààní tí ń bẹ́ẹ̀ ó rẹwà púpọ̀ azimu manafihi nǹkan àǹfààní tàbí ṣe ń bẹ̀ ọ̀gá púpọ̀ kò sí ń tà lè fi wé bí kọ́ọ̀lì pé níbi ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé aharis ala ma yanfauka ó ní àtẹ̀mí àti yín lọ́kùnrin wa lóbìnrin wa ọmọdé ni wá àgbàlagbà ẹjẹ́ aṣojú kòkòrò lórí tí ó ṣe wá láǹfààní láyé ń bí àti lọ́jọ́ gbèdé àkìyámà kí ni nǹkan náà ẹ̀sìn ọlọ́run ọba yóò ṣe wá láǹfààní láyé ń bí àti lọ́jọ́ gbèdé àkìyámà wasta'inu billah wá wọ́ ọlọ́run ọba lórí náà lọ́wọ́ ẹlòmíì ti rò ó pin ó ti wà hopeless ẹlòmíì ó wà jobless ó wá jẹ́ ó wà hopeless gbogbo ẹni tó bá rò pin torí pé òríṣẹ́ mọ́rora rẹ pin torí pé ọwá ríṣẹ́ ọ̀rọ̀ rí ọ̀wá lójútì mọ́rora rẹ pin o wasta'inu billah wá ọlọ́run ọba lónírànlọ́wọ́ ẹlòmíà wò pé kọ̀rọ̀ ayé ọ̀yájú kọ̀rọ̀ ọ̀run lọ wọ́n bá ní wọ́n pokùnso bọ́ ọba para rẹ irú tó fi para rẹ iná ni wọ́n tó fi jọ́ńyà nínú náà jahannama àtẹ̀mí àti mọ́jà ronú kú ọlọ́run ọba jáwá gbàgbà mọ́ wala ta'jiz ẹ má jà kóró jù ẹ má jà kágara lórí pé ká ṣètò ọlọ́run ọba Ibadallah ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run ọba haris ala sa'i lima aliyal ahdafi bàbá pọ̀sẹ̀sẹ̀ ìpọ̀sẹ̀sẹ̀ wa lílọ bíbọ̀ wa ẹjọ́ jẹ́bi ètò ga jù nínú èròǹgbà láti fi tẹ̀lé tó ọlọ́run ọba ni wasanikil alaq àti ètò ga jù nínú wa torí pé ànábì wa Muhammad ẹ wo bọ́lá ọba ṣe ròyìn wọn ìwà lọ́lọ́run ọba fi ròyìn wọn orí mọ̀ nílẹ̀ kò fi ròyìn wọn o bẹ́ẹ̀ sì ni ọ̀gọ́ ní mímọ̀ lànábì wa Muhammad àmọ́ ká lè bá a mọ important how important is character kálẹ̀bá àmọ́ bí wà ṣe rí lọ́lọ́run fi ní innaka la ala khuluqin azim ìwọ ló fi ń dájú níwà fún díẹ̀ yìí gbogbo àwa náà ta aláǹsẹ̀sìn
ẹja mú wà mọ́ wà á tọ́lẹ̀ ìbáàdà ètò wa ga jù ní ìbáàdà ẹja máa ṣe kí lè tọ́ ga jù ní ìbáàdà òun náà ni as-salawatul mafruda àwọn àrùn ọ̀ràn yẹn òun là kọ́kọ́ bá a bá ti wá ṣe léè tán àwọn nàwáfíìl lóríṣiríṣi lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ tẹ̀lé àmẹ́wàá rẹ́lòmí yóò wá gbé upside down yóò wá dorí ẹ̀ kodò òun á máa ṣe kò ní kírun yóò wá lóhùn ṣe náfìlà ẹlòmí àti ẹ̀mọ́ sọ wọ́nranwọ̀nran a ní bóun bá ti ka kinní kan ó ti gbé irun kan la ilaha illallah bí ìtànẹ́bì wo ọ̀rẹ́ mi mọ́ tanra rẹ o torí bí kú bá dé orógbó pẹ̀lú ẹ̀tàn tó ń tanra rẹ wàjálẹ̀ ayataka adafa jẹ́ kí ìgbésí ayé rẹ tí ó ṣe pàtàkì lọ́wọ́ rẹ mọ́kàn máa lò gbésí ayé ẹranko wàlẹ̀ òmùríkà masudan ọjọ́ orí tó sì pé yẹn iye tó pé lónìí yìí ìwọ náà rò tí ó ní nǹkan kan tó fi gbé kalẹ̀ pé lọ́lọ́run tó fún mi lórí ọ̀fẹ́ tí mo fi dà báyìí tó bá tún fún mi jù báyìí lọ nǹkan báyìí ní fi máa ṣe làákalẹ̀ bó ṣe máa timetable bó ṣe máa gbé ìgbésí ayé rẹ wàlìsẹ́ ìrìkàgà àyátàna àlíyà bọ́ọ̀bà sí ìrìn rẹ jọ jẹ́ tè tó ga tó sì nítumà tó jẹ́ ti ògóngó torí ìtọ́lọ́run rìn ní ojú ọ̀nà ọlọ́run ọba ni kí wọn náà lè bá jèrè pẹ̀lú àwọn ẹni ọlọ́run ọba ìbádàlá ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run ọba haris alama yanfauka àní ẹjẹ́ sojú kòkòrò lórí nǹkan tó jẹ́ pé yóò ṣe wá láǹfààní láyé fal ayatun qasiratun ẹ̀rí báyé tí wulẹ̀ kó gùn tó ìtọ́mọ̀ kúrú tó fi kéré ju tí fi ń kéré lọ láyé 20 ọdún lónìí gbẹ̀ngbẹ̀n òkè irọ́ ni o àtòkè àtẹni tí ń ṣe gbẹ̀ngbẹ̀n gbogbo wọ́n padà jẹ̀kú lọ́jọ́ kan ni wàṣàbáàbù yakubu làárọ̀ ẹlòmíì sì ń wo ọmọ kékeré ní mí I'm still young máa tanra rẹ àìmọye ọmọ tí ò dógbó kọ tó ti kú àìmọye tó gbó kọ tó ti kú àìmọye tí ò ju ọdún kan lọ tó ti kú àìmọye ọmọ ọlọ́dún méjì tó ti kú àìmọye ọmọ ọlọ́dún mẹ́wàá tó ti kú àìmẹ́ni tí ò pógójì ọdún tó ti kú táwa lọ́mọjọ́ tó mú wá torí pé gbogbo wa iná làmọjọ́ tá kú o wàláhì gbogbo alamọjọ́ tá kú torí bí ọba jóni a sì jọ́la bí ọba sì jọ́la a tún jọ́la gbogbo alamọjọ́ tá kú àkàntara wa ni bó ẹ ṣe wá mọ̀ pé ọjọ́ kan bẹ tá a mọ̀ tá kú yẹn ẹja ṣe rere ẹrù èmi àti ẹja tú kalẹ̀ ètí ọba dá ń bẹ̀ ká yọjú nù pátayé ìyànjú ẹ̀ gbogbo tí ọba ní jẹ́ kí a rọrùn wọ̀ gbogbo ọ̀dọ́ wéréké ogbó ní ọ̀padà débà wà sí àtún yóò á dídú alimarod gbogbo àlàáfíà tá a sì ní o ìwọ ni o lè lọ gbọ́ o lè lọ àwo fúngbà díẹ̀ ni àlàáfíà yóò padà di fíafíà ńjọ́ kan ó dàbí ọba di fíafíà ìgbà tó wà 40 bọ́ ọba jẹra yóò dò lẹ́nu rẹ àmọ́ méjì tó wà ní ìsìnkú ẹbù wàrà ni ẹ bá ń wá mo láìkì wàrà yẹn kì í ṣe pọ́ láìkì wàrà ìgbà sàmánì ló chẹ́ǹjì ẹran tó sọ di wàrà mọ́ ọ lọ́wọ́ bó ti wá ń ṣe báyìí ó yẹ ká ronú pé à ń lọ bọ́ọ̀lù lọ́jọ́ kan náà nù Ibn Mas'ud rọ́dí Allahu anhu wọ́n sọ fún wa ma nadimtu ala shay'in wọ́n láwọn ọ̀kábàmọ́ lórí nǹkankan mọ́ lórí àwọn ọ̀kábàmọ́ lórí nǹkankan rí nadami ala yawmi garabat shamsuhu naqasa fi ajali walam yazid fi amali wọ́n ní tó lè máa wọ́n kábàmọ́ ni pé bóòrùn ọjọ́ kan bá ti yọ báyìí tó sì pàjúdé táwọn wà ríṣẹ́ rere ṣe àwọn ti máa mọ̀ pé ọjọ́ táwọn ò lò láyé ìtì ń dínkù nù àwọn ò lékún ní iṣẹ́ rere eléyìí ni ọmọ má bá wọn torí pé gbogbo àkókò tó bá ti lọ kò ṣeé padà mọ́ ló ṣe jẹ́ pé time is money àkókò tá a rí yẹn owó ni o ẹ jẹ́ ká lo àkókò wa dáadáa qala Allahu ta'ala ọlọ́run bàlẹ̀kẹ́ ọlọ́wà ń sọ báyìí fún wa pé yawma idhin yatazakkaru al-insan ọlọ́run ní tó bá dọjọ́ náà ọjọ́ tí gbàngbò dẹkùn tí kedere ọbẹ̀ wò ọlọ́run lọ́jọ́ tá a máa rán ọmọ ènìyàn létí anáyàwó díkìrọ̀ torí pé dájájú òun ọlọ́run ọba lọ́gbọ́ olùrán ènìyàn létí yakúùlù àwọn kan máa sọ́njọ́ náà àwọn tí ò ṣe tọ́lọ́run tí wọn ò ṣe dáadáa fẹ́mi ara wọn wọ́n máa ní ya láìtàní ọmọ sí àwọn o ya láìtàní ẹgbẹ́ àwọn lónìí ya láìtàní kí ló ṣubú tàwọn ya láìtàní kò sẹ́ni tí ó gbà wọ́n lẹ̀ lónìí kọ́ dámtulẹ̀ àyàtì kí ni táwọn tì síwájú fẹ́mi ara wọn nígbà wọn bá rí ibi tí wọ́n lọ tí ò dáa wọ́n máa ní àrọ́sà aláìmọ̀yànfàwò gbogbo ẹni tó bá wá ń sojú kòkòrò lórí tí ó ṣe láǹfààní láyé ìṣtágàlà bímọ̀rọ́bìl kọ̀yímọ̀tì yóò bí sí yóò pa ìròjú àráyè lórí nǹkan tó jẹ pé yóò mèrè ń jẹ tó dúró déédéé wá bá ní wàlìmọ̀gáàní mi nàfíìsà
àti àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n ẹ̀rọ tó jẹ́ pé wọ́n ni ó máa ṣe bíi kíni bọ́ bá kírun wákàtí márùn-ún tán yóò kíni yóò tún yan náfìlà bíi kíni yóò tún gbààwẹ̀ bíi kíni yóò máa nu omi ojú nù lẹ́nu ẹ̀rí tó rí pé inú ànira àwọn kan bẹ láàyè yìí mo fọkọ bẹ nìkan láti rí owó kan bẹ tẹ́ bá yáyàn wàláì dìgbà pé ẹ bá búyàn ni àwọn ẹlòmíọ̀ ya ẹ̀ lọ́wọ́ bá rí pé ìwà tí ìrìn yóò ní gbọ́ tó bá rí náà ni àsìkò tẹ́ bá sán pẹ̀lú rọrùn yóò wá dá ìgbà fún wọn fún yín gbogbo ẹni tí ń boni láṣìírí ọlọ́mọ tún yín láṣìírí láéláé gbogbo àwa náà ọlọ́run fún wa ní irinṣẹ́ táàfin mọ́ bàṣírí èèyàn ọ̀làlá ilaha illallah wa aktharul a'mali ajran wa abuha illallah àtẹ̀mí àti gbogbo tí ó bá pọ̀ táàfin rí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba àti ntọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ sí ni ẹja máa ṣe ibadallah ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run ọba wọ́n mẹ́ni àrọ́sà aláàmọ́ni yànfàwò ẹni yòówù tó bá sojú kòkòrò lórí nǹkan tí ó ṣe láǹfààní tààrọ̀ náfù alẹ́bí ìyàbùkọ̀ ìtẹ́ẹ̀mọ̀ bá tí ó mọ jígìrì sí òun náà ni àwọn àǹfààní kan tó jẹ́ pé ọmọ pé orí parí ọmọ sẹ́kù lọ ni wàyàdùmù fàlùhù kó fi dúnìyà ó sì mọ̀ pé ọlá tí ń bẹ fún nǹkan náà bóun bá ti ṣe yóò máa ṣe kí ni yóò máa bẹ̀ lọ fóun gbére ni kódà bẹ́ẹ̀ ni òsì láyé mọ́ wọn ni àwọn aláàjì ni wọ́n gbẹ́ kànga yìí torí àwọn aláàjì wọn fi gbé mọ́sálásí ga aláàjì ló sì ṣe kí àwọn aládùúgbò yìí wọ́n sì fààyè gbọ́lọ̀ láàyè yìí gbogbo ẹ̀ bàbá sí máa yọ ẹ̀san rẹ̀ ó sì tó wá máa bá wa ìyàmtátó ilẹ̀ alfọ́ọ̀sì ìfìlà àkùrọ̀ gbogbo ẹ̀san tó wá ṣẹ́kù yìí oní òwà máa ṣe wá ní òmò jẹ́ wá lẹ́tọ̀ọ́ sí gbogbo oore lọ́jọ́ gbèǹdé àkìyámà lọ́lọ́wọ́ bá fi ń sọ báyìí fún wa pé ń bẹ́nu àwọn èèyàn tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ láyé wà mí ní òun máa ń yakún lọ́rọ̀ bánà àti ìnà fi dúnìá hasana wọ́n mọ̀ sọ pé ọlọ́run bá wa ṣe fún wa láyé o dáadáa nílé ayé tá a wà yìí wọ́n fèlè áàkìrọ̀ tó bá tún dọjọ́ gbèǹdé àkìyámà já tún bá dáadáa pàdé o wàkínà azaba náà wọ́n là wá kúrò níbi ìyà náà ulaika lahum nasibun mimma kasabu ọlọ́run ní ọ̀kẹ́ ìmọ̀ye wọn bọ́ ṣe pọ̀ tó ní ìpín tí wọ́n ń béèrè fún in tí wọ́n ṣe láyé náà ni wọ́n ń ṣàdúrà lé lórí that means pé mọ́wùlẹ̀ dára rẹ láàmú iṣẹ́ ọwọ́ rẹ iná làdúrà rẹ wallahu sari'ul hisab ọba táwọn yìí ó yára láti ṣòṣirò láì nílò calculator gbogbo àwọn èèyàn láyé kódà bó ti wulẹ̀ kó mú lórí tó bọ́ ọba ṣe ìṣirò dáyè kan ó padà wá calculator ni àmọ́tọ́lọ́ ọba tó yára ni o ibadallah ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba wà ní mùsùlùmí wáì ẹ̀rẹ́ ní tá a lè pè ní mùsùlùmí tó dúró déédéé alladhi yarisu alama yanfa'u ètò jẹ́ pé ń sojú kòkòrò lórí nǹkan tó yẹ pé yóò ṣe láǹfààní láyé yabda'u bin nafsi yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ ni ẹ̀mí rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ jà lógun lẹ́yìn náà àwọn aráalé rẹ̀ wàá múra alaka bis salat wàá pa àwọn aráalé rẹ̀ láṣẹ pé ẹ máa kírun ó ní jẹ́ pé wọ́n nìkan ló ń kí bọ́ bá ti ń ṣe léyìí bọ́ bá rárá àta tí ò kí ìwọ náà wà tó máa pa wọ́n láṣẹ àmọ́ filé rẹ̀ lẹ̀ ilé rẹ̀ ń jò ọwọ́ àlọ́ lọ dídé ó lé àwọn èèyàn gbọ́ lọ mọ ní tó ń ṣe wesley usatawu gbogbo ẹni tí ó bá ti pè èèyàn sójú ọ̀nà ọlọ́ọ̀ba ìwọ náà ó tún àṣìṣe rẹ̀ ṣe torí pé kò sẹ́ni tó mọ́ bọ́ bá ti wá rí ibi tó kù díẹ̀ sí ìwọ náà wá ṣe kí ni ó pera rẹ̀ padà èyí tó bá yẹ kó ṣe súlíù pé lágbájá wá mo sì ọ́ má bínú ẹ̀sọ́ kó sì tán láàrin ara yín àmọ́ wá ń di ẹnìkan nú àtẹni tí ń dìyàn nú àtẹni tí ń dìyàn nú ẹ má kú lórí pé ẹ̀yìn ara yín lódì o torí bẹ́ẹ̀ bá kú lórí rẹ̀ iná ni lọ ọlọ́run àtẹ̀mí àti yín má ṣe wá lọ́mọ náà wà kúlù má lá kúlù má lá yà ní ìlà yògìní gbogbo ẹni tí ó bá wá ṣera rẹ̀ láǹfààní lórí tí ó ṣe láǹfààní láyé tí ó sì jẹ́sàn fún lọ́jọ́ ìgbèdè àkìyámà gbogbo tí ó bá ti kàn ọ̀rọ̀ tí ó bá ti kàn kò ní dá sí kọ́lọ̀ subhanahu wa ta'ala qala sallallahu alaihi wa sallam anabi sọ báyìí pé min husnil islam al mari ètí fi ń dádùn ní islam ọmọ ẹ̀dẹ́ ènìyàn tarkuhu ma la yani o náà ni kó fi tí ó bá kàn lẹ̀ ní tí wọ́n bá ti pè ọ́ sí má yọnu sí o bọ́ bá yọnu sí bọ́ bá bẹ́gbà pàdé mẹ́ nítorí wà lórí o wà máa ń taraka ma la yani ẹni yòówù tó bá fi tí ó kàn lẹ̀ washtagila bima yugini bima yani tó wá bízì
tó kó àìrójú pẹ̀lú nǹkan tó jẹ́ pé ó kàn dáadáa hasuna islamu irú ẹni báyìí òun ló ṣe ìsìláàmù rẹ̀ dáadáa wàrítàkọ́ bíi àmàlì ó sì níṣẹ́ dáadáa rẹ̀ yóò máa gòkè wàsófà nàfṣàwò irú ẹni bẹ́ẹ̀ ìlàbà pé ọlọ́kàn mi mọ́ ni wà àkàdákọ̀wò á sì balẹ̀ tó jẹ́ pé ìwà rẹ̀ dáa wà lìsánàwò ahọ́n rẹ̀ kò ní fi sọ̀sọ́kúsọ kò sì ní fi jẹ́là àánú torí pé kò dáa ká máa ṣépè fúnra wa gbogbo ẹni tí bá ń ṣépè ìpè kọ̀ọ̀kan lọ sókè báyìí bọ́ bá lọ wìrì wá òpè sẹ́ni tó ṣẹ́kún yìí só lẹ́tọ̀ọ́ sí bí ọba ti lẹ́tọ̀ọ́ sí ìwọ gangan ló lè pè rẹ fún díẹ̀ yìí ní tó ń kálukú ní táláìmọ̀kan fi ń ṣera rẹ̀ lọ́pọ̀ ọlọ́run kó yọ wá kó nu aláìmọ̀kan bali yakuna ala nafsi raqiba gbogbo ẹni tí ó bá máa bọ́lọ̀ ọba rẹ̀ yóò máa ṣọ́ ẹ̀mí ara rẹ̀ ní gbogbo ìgbà ni wàlìsòlókè àhàrísọ̀n yóò máa ṣọ́ ìwà rẹ̀ gẹ́gẹ́ pé mọ́jẹ̀ ń jókòó bí o tán bá mi bí bí wọ́n ṣe bí bọ́yá nǹkan báyìí ni ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa wọ́n ní òmù tí o sì mọ́wọ́ kúrò lọ́rùn àgbè ọlọ́run kó ṣàánú wa àtàwa àti ẹ̀yin ọlọ́run kó má ṣe lè lópin ìjímọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa ìyàtọ̀ amalu máa nafsi ibi sídìkì gbogbo ẹni tí ó bá bọ́ lọ́rìn tí ó sì ṣera rẹ̀ láǹfààní kó jẹ́ wọ́n bóun lódodo wàyín sọ́ọ̀fì kó sì jẹ́ òní déédéé ẹ tó bá rí bẹ́ẹ̀ aris alama yanfauka ẹ jẹ́ aṣojú kòkòrò lórí nǹkan tí ó ṣe wá láǹfààní wasta'inu billah ẹ jẹ́ awọ́ ọlọ́run ọba lórí náà lọ́wọ́ wala ta'jas ẹ má jà kágara wala ta'jas ẹ má jà kó àìrójú li anna al-ajisa torí pé gbogbo ẹni tí ń bá ń kágara kọ̀ ìyáda nafsawo bima anil khumul ó ti fi dé láàrẹ̀ tí ẹnìkan tó jẹ́ kó lágbára o wà wá sákọ̀ òtùwá ti ì bí àhàwá amílkásà ó sì ti fi dé ìlọsókè lọ́sódò rẹ̀ pẹ̀lú àòròjú ó ti fi kó àìrójú bá ìlọsókè lọ́sódò rẹ̀ wàsálàmà fìkìrọ́wù lílẹ̀ tàgánilẹ̀ àmánì yóò ti wá fún làákàì rẹ̀ ntí làákàì rẹ̀ ọmọ rò lásán ọ̀rọ̀ ayé ni a ní latest car kan ṣẹ̀ṣẹ̀ dé àwọn ọmọ kan bẹ olóyìn ẹyinjú ẹgẹ́ ni wọ́n òló gbogbo rádaràdàn ìní ọmọ ilé káàkiri yóò ti gbà pé wọ́n ní wádà ìṣíbà ọ̀làkọ́dé àrọ́ọ̀ka sàmánúà wazad fa inna umuruka yazabu minhu atiyabu pé fi ìgbà ọ̀dọ́ rẹ̀ lẹ̀ torí pé ìgbà ọ̀dọ́ yẹn ó ti sọ sí òòrí tó ń kálukú ti ṣeré lójú kọ́tà wazad wúyẹ jẹ́ ìráyé sáńdí tá a bá dé yìí o torí pé n tó dùn nínú ìgbésí ayé ó ti lọ yaftahu gbogbo ẹni tó bá jẹ pé ó wá fi ó jẹ́ aláìní tí ń kó àìrójú yaftahu amalahu shaitan yaftahu amalu shaitan ó ti ṣílẹ̀kùn fún shaitan náà kó wá ṣiṣẹ́ nínú ìgbésí ayé rẹ̀ nù wà miftahu kulla shar bẹ́ẹ̀ sì ni bí ṣètánì bá ti lè wá ó ti ṣílẹ̀kùn fún gbogbo tí ń já burú náà torí pé ẹni náà yóò àmọ́ padà sọ pé làùkánà kázà wà kázà tí ẹ bá ṣe ń torí báyìí tí ẹ bá ṣe ń torí báyìí bí àpèjúwe ìbínú kọ̀mọ̀ olówó wọn lẹ́sẹ̀lẹ̀ ẹja jìnnà sí ìbínú mo gbọ́ kéèsì kan láàárọ̀ yìí ó sì bà mí nú jẹ́ torí pé ẹni tó súnmọ́ mi dáadáa ni wọ́n ń jà bọ́ ibi tá a lọ àkókò dé yìí ẹ dákun ẹ mẹ́jà já o bẹ́ẹ̀yàn bá ti lóhùn ọ̀nà ẹ̀rọ àdọ̀bálẹ̀ kẹ̀sì máa lọ ẹni tí ó kú lọ́la ọlọ́run ní jábàjá wọ́n ń jà náà ni wọ́n ló sì fọwọ́ tì ẹni tí gbà bẹ́ẹ̀ lọ́rùn ẹni ń bẹ láti mọ̀lé nìsín ọlọ́run kó yọ kó sàlámù kọ́lá rẹ̀ àtàwọn àti yín ọlọ́run mọ̀jà sí àfọwọ́fà ọ̀làlá ìlà ìlàlá làwọn kásà wà kásà òun náà ti wá máa rò pé tí ì bá ṣe pé òun taari rẹ̀ òun ò bá ti taari rẹ̀ wà láwùfà ètù kásà bí ò bá yẹ pé òun taari rẹ̀ ni ó lè mọ̀ kú látọwọ́ òun bẹ́ẹ̀ sì ni bọ́yẹ́rú ọlọ́run ìjọ tó ti gbà náà nà yóò lọ kú lé ni àmọ́ ìgbà tóun ti ṣe sábàbí ọlọ́run kó ṣàánú wa sábàbí oríire ni ó já máa ṣe o wà dúró ánìwòlá àmọ̀ gbogbo ẹni tó bá ti wá fi ìwà wára wọ́n tún wá fi àìmọ̀kan ṣe nǹkan kí ni ó ṣe ní tí ó máa rí náà ni pé ìbànújẹ́ ìwèkùn àti ojú ọ̀wà débà yóò wà tó jẹ́ ọmọ jẹ́ lómi ọ̀la àwọn gan wàdọ́lẹ́ yìí dé ìní kódà máa jẹ́ ẹni tó bá kágara yóò jẹ́ kí gbèsè ó borí rẹ̀ torí ẹlòmí ọmọ sọ pé owó olówó owó ẹni ọlọ́mọdé afẹ́ kan kù tó bá fẹ́ ẹnìkan ṣe tẹ̀fsìrì kan fún mi tẹ̀fsìrì tí ọ̀dà ni ó ní bọ́ bá fẹ́ lo ayé pẹ́ ó ní sáà máa jẹ gbèsè káàkiri ó ní gbogbo àwọn onígbèsè rẹ̀ àdúrà tí wọ́n máa ṣe fún ọ ni pé ọlọ́mọdé òkú o wọn ò torí ọlọ́run ṣe torí kó lè bá sanwó wọn ni kò sì ṣe tọ́ da béèyàn bá kú pẹ̀lú gbèsè ẹ̀mí rẹ̀ ò ní tí ìgbòmí tó yẹ kó gùn lọ wọ́n so kọ́ ni tí wọ́n fi wá san gbèsè rẹ̀ àtẹ̀mí àti gbèsè tá a jẹ ọlọ́run kó yáfe wa èyí tá a jọ mọ èèyàn ọlọ́run kó ṣàánú wa láti san wàgádà bá ti rí jáde béèyàn bá jẹ́ ẹni tí bá máa ń kóró jù àwọn ẹni bí ó borí rẹ̀ òun kóró jù ò lè ṣàdúà òun sùn ni òun kóró jù
ó lè bẹ́ẹ̀ náà wọ́n padà borí rẹ̀ ni o àtẹ̀mí àti yín ọlọ́run má jẹ́ wọn borí wa. lànàbí sallallahu alaihi wasallam ibi àdúrà yìí láti sọ̀kalẹ̀ lànàbí fi máa ń ṣàdúrà pé Allahumma inni a'udhu bika minal hammi wal huzni wal ajzi wal kasali wal bukhli wal jubni wad dala'i dayni wa galabati rijal. èyí náà jájọ wípé Allahumma inni a'udhu bika minal hammi wal huzni wal ajzi wal kasali wal bukhli wal jubni wad dala'i dayni wa galabati rijal. àtẹ̀mí àti yín ọlọ́run kó fi wá sínú sọ rẹ̀ wà mọ́ nǹkan ádámà àjìzínà ẹni yòówù tí máa ń jókòó pẹ̀lú àwọn tí ń kágara láti ṣe nǹkan ọ̀ fàáyínà wùlà kí màtàláhùn fìlìmùtánì olóòní ní kókó nínú àwùjọ mọ́ torí àwọn èèyàn ní kàkún bẹ́ẹ̀ bá ní ẹja ṣe nǹkan báyìí yóò ní ẹyà fílẹ̀ á ṣe lọ́la àwọn èèyàn wá ní kàkún mọ́ ìwọ náà tó bá ti ń bárò ẹni bẹ́ẹ̀ ṣe àwọn èèyàn ní kọ̀ọ̀kún mọ́ wà láta zero láwù fìlìwátọ̀n kódà kò ní lórí pa kankan nínú ìlú wọn ní lágbájá ọlẹ́mọ̀ní bábá ní nǹkan báyìí yá ní ti tẹ̀sìn káṣe kò ní ṣe tìlú kò ní ṣe lámàkánà láwù fìlì umma kò sì ní ráyè dúró sí láàrin àwọn ìjọ àtẹ̀mí àti ọlọ́run kò fi wá sínú sáfù ẹni rè jimá tòní ọlọ́run mọ́ṣẹ́ lókun fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá àjẹkùnsùn ọlọ́run ọba bàbá prince Hamzat Yusuf òsì àgbòrò ọlọ́run kó bá ní kẹ́ wọn bàbá Abdul Qadiri Keilani Oyètúndé Òrìṣàwálé ọlọ́run kó bá ní kẹ́ wọn ẹrú ọlọ́run tí wọ́n yọ nínú dúkìá rẹ̀ tó fi kọ́ àyè yìí ọlọ́run kó bá ní kẹ́ wọn àtàwọn àti gbogbo àwọn abíni wọn tí wọ́n ní lọ́rùn ọlọ́run kó bá ní kẹ́ wọn gbogbo àwọn ẹrú ọlọ́run táwọn ń ya àyè yìí náà gbogbo òkúta nílọ́rùn ọlọ́run kó bá ní kẹ́ wọn la ilaha illallah. Alhaji Ahmed ọmọ tó kèṣe lórílẹ̀-èdè Saudi ọlọ́run kó bá mójútó wọn jẹ́ wọ́n kó èrò kódélé ọlọ́run mọ́jú wọn orí jàmbá gbogbo àwa náà ta léèyàn lókèrè pátápátá jẹ́ agbúrò òdùnnú sí wọn ni o àwa náà ta wà lé mọ́jà burú ọba wa bàbá wo olúfá ọlọ́run mọ́ dàgbà mọ́ wọn lọ́wọ́ ìlú fá jẹ́ ọmọ dàgbà sí nígbẹ̀rẹ̀ sókè onílé fá àtàlejò fún ọlọ́jà máa rí tiwa ṣe ó tiẹ̀ ń gbé wa wàláhì ẹja dúpẹ́ fọlọ́run torí à ń lékún sí ojoojúmọ́ ni ọlọ́run ọba ìlú fá jẹ́lé iṣẹ́ ńláńlá wọ̀ bẹ̀ ọ̀làlá wàlá quwwata illa billahi al-aliyil ìwọ́n ń bọ̀ lókè ń bọ̀ lódò ọlọ́mọjà rí ma kódà báwọn kan bá wá ń gbégbèsè pọ̀ fẹ́ wáyé kullama awqadu an-nara lil-ardi atfa'a Allahu wala hawla wala quwwata illa billah ọlọ́mọjà arógun mọ́ ìlú ẹ̀rìn ọlọ́mọjà arógun ẹlẹ́rìn kanṣu ọlọ́nkọ́ bá mójútó wọn bàbá ẹlẹ́rìn ọlọ́nkọ́ dúró tì wọn ìlú òbú ọlọ́nkọ́ bá ní dúró tì wọn bàbá olóòbù ọlọ́nkọ́ bá ṣàánú wọn sọ́hún tí ní Ògbómọ̀ṣọ́ ọlọ́nkọ́ bá ní ṣàánú wọn àti sọ́hún ìkanṣu ọlọ́nkọ́ bá ní ṣàánú wọn ààyè tiwa náà tó wà láàfin afẹ́ fìlì fẹ́kánsì yẹn ọlọ́run ẹni rẹ ni ọjọ́ kó bọ́ bẹ́ẹ̀ ọ̀làlá áwùlà wàlà quwwata illa billah gbogbo ẹni tí ò tí ì bímọ ọlọ́run bá bọ̀ wọn lọ́mọdé ni wọ́n lọ́jọ́ òní jímọ̀ yìí àkọọ́lẹ̀ tó bá wà lórí wọn pé wọn ò ní bímọ wọ́n lápẹ́ wọn ni yàmú Allahu man yasha ọba tí máa ń yí aburú padà tí ó sọ di dáadáa wọ́n lápẹ́ wọn ò ní bímọ àmọ́ àwọn atọrọ ọmọ fún wọn lọ́n kó fún wọn lọ́mọ ij'al man nasha'u muwaffiqan lima tasha'u la yasiru man nasha'u mukhalifan lima tasha'u wa ma ana hatta asha'u khilafa ma Allahu yasha'u law jahada al-abdu wa sama kana ila man tasha'u fatubina fi man tasha'u wa ma tasha'una illa an yasha Allah rabbul alamin subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin aqimus salata yarhamukum